ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí wá ti di gòbé báyìí o lórí ọ̀rọ̀ Sunday Igboho tí bàbá Nasri bí fìtara sọ̀rọ̀ pé kò jẹ́ kí Sunday Igboho kó padà lẹ́yìn Yorùbá nation kó lọ tẹ̀lé bàbá Tinubu. òun ni àwọn ọmọ Sunday Igboho jáde báyìí o. Saheed Ire ti bínú yánpọnyánrin wò ó sọ ògúlùtù ọ̀rọ̀ wá nǹkan fìdílé nǹkan. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. You know, drop opinion in the comments. Báwo ni ṣé bàbá yìí ni kárí blame àbí táwọn la máa rí blame ẹja àjọpọ̀. Kí Sunday Igboho bóyá kì í ṣe ọmọ ilé ni, bóyá ó kà fortunate gba ògo tó gbà lọ yẹn. Ó di ọ̀la tí Sunday Igboho fẹ́ lọ ṣe rálì lẹ́kọ̀ọ́. Òun ni ìjọba ẹni tó wà lórí oyè, òun ni Èkó gẹ́gẹ́ ló dì sọ Sunday Igboho. Kì í ṣe Buhari ló gbé Sunday Igboho sí ẹ̀wọ̀n. Kì í ṣe Buhari ló lé Sunday Igboho kúrò nílẹ̀ Yorùbá. Ó di ọ̀la tí Sunday Igboho fẹ́ lọ ṣe rálì Èkó ni wọ́n gbọ̀n báàsì ilé ẹ̀ta ní ká lọ pàdánù. Etí Tinubu bá ti mọ̀ pé òun máa dé ìparẹ́ ká lọ yanjú ẹ̀. Ní ìsín ó tẹ̀ wá lọ sọ ọ̀tádọ̀ rẹ̀. Buhari kọ́ ló gbé Sunday Igboho sẹ́wọ̀n o. Buhari kọ́ ló lé Sunday Igboho kó o. Èkó náà ti lé Sunday Igboho. Èkó náà ti. Pé ìsúnmọ́ni ni mo ṣe ẹni. Ẹ béèrè ọ̀rọ̀ kẹ tó sọ ẹ kàn déédéé rò pé bó ṣe yẹ kó jẹ́ ni ẹ dẹ̀ ti kámẹ́rà sọ́wọ́ ẹ wá ṣe fídíò. Bàbá ṣe bí wọ́n sọ pé òye làgbà ń wò, ẹ̀yin ló yẹ kán máa pè ní ọ̀tá bí ọ̀rẹ́. Bàbá ẹ̀yin gangan fún ara yín ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho jẹ́wọ́ ọmọ Igboho tẹ́ ní ìlú ìyá yín ni bóyá kì í ṣe ọmọ bẹ̀ kì í ṣe gbá tẹ́ ẹ̀ṣẹ̀ ń wí eléyìí tí ẹnu yín kọ̀ọ̀ká tẹ́ ẹ̀kọ́ mọ́ dáàdì tọwọ́ ìgbárùn bá bá yín ìgbárùn tó bá bá yín ẹ máa lọ wábì kan jókòó sí ara yín ò balẹ̀. Alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bàbá ìgbà mélòó lẹ́yìn fúnra yín ti lọ Benin Republic nígbà tí olóyè Sunday Igboho wà nínú incident yẹn tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé Èkó ni ẹ̀yin tẹ́ wá fẹ́ràn wọn gangan kí ló dé tí ẹ̀yin ò lọ bẹ̀ ńgbà yẹn kẹ́ gbà wọ́n sílẹ̀ nínú ìṣòro tí wọ́n wà àbí ẹ̀ kì í ṣe ìyá yín yẹn agbára tẹ́ rò pé ìlú ìyá yín yẹn ò ṣiṣẹ́ débẹ̀ yẹn ni. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ọ̀rẹ́ ẹni ọ̀tá ẹni àná ó lè dọ̀rẹ́ ẹni lénìí ẹ̀yin àròlẹ́wà ẹ̀ mọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ẹ kàn bọ́ sórí bọ́ǹbù ẹ kàn ń jam tọ́ọ̀kì lásán ni bàbá. Ẹ lọ olóyè ti dé láti bí ẹnujọ́ mẹ́ta yẹn fúnra ara yín gan àrí yín lẹ́nu ọ̀nà lé wọn tó bá yẹ pé fẹ́ olóyè Sunday Igboho náà lẹ́nu dé òkè torí pé wọ́n ti sọ fún yín pé olóyè Sunday Igboho ò ní dé mọ́ ìgbàgbọ́ yẹn lẹ́yìn ní pé kò ní dé mọ́ kẹ́ inú yín ò wá dùn ẹ ṣòro mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pé olóyè Sunday Igboho ò ní dé mọ́ tán wá dé wọ́n dé bá yín bọ̀ wọn ò dé bá yín wọn ò dé bá ẹ̀yin láyọ̀ àtàlàfíà àwọn kàn dé láyọ̀ àtàlàfíà níbọ̀ wọn torí pé ara ń ní yín bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ yẹn gan mo mọ̀ para ń ní yín dádì ẹ jẹ́ ṣọ́ra yín kẹ́ mọ̀ nǹkan tẹ́ máa sọ lórí mẹ́díà lásìkò yìí wọ́n bá gbá yín létí tẹ́ bá pàdé ìgbà tí tó ju tìyá yín lọ ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ kàn bọ́ sọ̀nà ẹ kàn lọ ń jam tọ́ oyè làgbàlagbà máa ń wò òye tẹ́ ẹ̀ ní nígbà tí olóyè Adéyẹmọ bọ́ tàǹgbà yẹn pé ẹ jẹ́ ká pín Nàìjíríà kí ló dé tẹ̀yìn ò sọ tó bá pọpọ lọ́wọ́ lórí yín abẹ́yìn ò rí débẹ̀ ẹni yẹn wá mú nǹkan yẹn jáde pé ẹ jẹ́ ká pípa yẹn pọ̀ ńgbà yẹn commitment olóyè Adéyẹmọ ńgbà yẹn tẹ́ ẹ bá dẹ̀ rí fìrìfìrì ẹ máa mọ̀ pé àwọn bàbá yìí ó ní nǹkan tí wọ́n fẹ́ fi wọ́n lẹ́mìí olóyè Sunday Igboho lò náà ṣe lọ́ọ̀kì wọn sí Benin Republic mẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ Fúlàní sí Fúlàní ní àsìkò gbà yẹn tí Tinubu gan ò bá fọgbọ́n ṣe ọlọ́ta wọn máa kú bí Abíọ́lá ni mo rò pé ọpọlọ yín ò débẹ̀ ikú ìgboyà ló pa MKO Abíọ́lá kò sí nǹkan tó lórí burúkú gbogbo yín àyìn àgbà yẹn àgbà òfò kò sí nǹkan tẹ́ rí ṣe sí wọ́n pa Abíọ́lá lójú Yorùbá kò dẹ̀ sí nǹkan kan tó tẹ̀yìn ẹ̀ wá ẹni tó bá complain olóyè Sunday Igboho kò ní dá fónítọ̀hún tẹ̀bí taratara kò ní yẹ onítọ̀hún anybody tí n bá rí tó kọ jáde tó kọ sọ̀rọ̀ lórí olóyè Sunday Igboho ṣebí wọn náà bímọ tiẹ̀ olórí burúkú ara ẹ̀ tó ń sọ̀rọ̀ yìí o ṣe bó bímọ kò sọ́kùnrin nínú ọmọ ẹni kí ló dé tó tí ọkùnrin yẹn tí ìkan nínú àwọn ọmọ ẹ ò jẹ́wọ́ ọkùnrin káwa tẹ̀lé olórí burúkú gbogbo yín aláìmoore ṣòro dámọ̀ títẹ̀lé mo ti ní máa sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ bọ̀ máa ṣe é lọ́tọ̀ ó yàtọ̀ sílé títẹ̀lé tí olóyè Sunday Igboho tó tẹ̀lé Tinubu tó fi ń dárúkọ wọn is just appreciation ọ̀pọ̀lọpọ̀ yín ẹkọ̀ lórí ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kì í ṣẹ̀yìn fáǹsì mi o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kọ̀ lórí ni kò sọ́pọlọ nú ẹ̀ ìgbà tó yẹ pé bọ́ ṣe bróòtù wọn họ́pù ilé tí ìyáálé ti ń báyàwó jà náà ti bí yín kò jẹ́ kọ́pọlọ kankan wà lórí yín tẹ́yìn náà fúnra yín bá farabalẹ̀ tẹ́ bá wò ẹ́ rí pé lẹ́yìn ìgbà tí bàbá Ládọjà wọlé ní kinní yẹn set out ẹ mọ odidi ibi tó ti gbé lẹ́tà lọ ni wọ́n di ṣé eré ọmọdé tiẹ̀ lẹ́yìn pípù yìí tiẹ̀ pé ọ̀rọ̀ wanted ni
wanted list olóyè Sunday Igboho kì í ṣe wanted list country nìkan o wanted list criminality iná fi olóyè Sunday Igboho ṣe o kì í ṣe ordinary one o wanted list yẹn gbogbo nǹkan tó kọ sórí wọn gbogbo ìlú tó bá yẹ pé kì í ṣe pé ọpẹ́lọpẹ́ ìwà àti ọpẹ́lọpẹ́ abínibí àti ọpẹ́lọpẹ́ ìṣẹ̀dá gbogbo ìlú náà máa ti lọ́ọ̀kì olóyè Sunday Igboho náà ti ní jẹ́ kán wọlé but ìwà wọn sáwọn ìlú tán ti wà tẹ́lẹ̀ jẹ́ káwọn wà ọmọ tẹ́ ń sọ̀rọ̀ yóò rí báyìí ara ìrọ̀lẹ́ pamọ́ bàbá Tinubu wá lo ọgbọ́n tí ò lè yé yín wọ́n wá lò láti mú máyín jáde pé a kì í fọmọ rẹ̀ bọ́ rẹ̀ ẹ̀yin wá ní Tinubu fọ̀tà ó dáa kí ló dé tí Tinubu ò nìkan pa wọ́n gbà yẹn láti ìgbà tán ti dé ṣọ́ọ̀tà wá ní Tinubu ní àbọ̀ rẹ̀ ẹlòmíì ẹ̀kọ́ lójú ní ẹ̀fìrí náà ṣé ọ̀rẹ́ ní Tinubu jẹ́ ní àbọ̀tà àbà tí Tinubu bá jẹ́ ọ̀tá wa kò lè sí gbogbo àwa ìláyé mọ̀ orí yín ò pé ẹ lọ́pọlọ kankan ẹ fìrífìrí lẹ́ ń rí tí Tinubu bá jẹ́ ọ̀tá Yorùbá nation mi ìfẹ́ sọ̀rọ̀ torí kì í ṣe gbogbo ọ̀rọ̀ là ń sọ lórí mẹ́díà tí Tinubu bá jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá kò lè sáwà ìláyé mọ́ mélòó lára wa no akọ̀mọ̀pá agíran pé a lè kúrò níbi kẹmọ́ àwa náà nípa léré pádì ẹ̀ bọ́ eré ọmọdé àṣepọ̀ ọmọ ẹdun níṣẹ́ rò pé àwọn bàbá yẹn gan náà ò gbọ́n nú ni kí ló ná Tinubu láti sọ pé gbogbo àwọn tó ṣe Yorùbá nation yẹn lọ pa ogun ọ̀dà nù ṣe rò pé àmì ọlọ́pàá gbogbo àwọn fọ́sìsì ṣe rò pé ọmọlé wa lóòótọ́ ara ò lè rókun kò lè rẹ́ẹ̀dì yẹn níbọ̀ wọn tún fi ṣe bẹ́ẹ̀ bàbá yẹn tún lọ́gbọ́n àgbà pé rárá mo mọ nǹkan táwọn ọmọ yìí ń sọ báwo náà ṣe máa pààyàn nínú ìlú tá a dẹ̀ dákẹ́ àwa tá a láyà ń bẹ̀ la gbójú jáde pé kò sí nǹkan kan sẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ láyà ẹgbórí wọlé ẹgbórí yín wọlé ẹ̀yin lẹ́wọ̀n bọ̀ tẹ́tú jánu lọ́wọ́ complain tó bá lè ṣèkọ́ dákẹ́ kí n ṣe pé kẹ́ kọ̀ bọ́ síta kẹ́ máa fẹnu wa rọ̀ so kí wàá ní kó lóye Sunday Igboho ṣe bọ́n ṣe kọ́ má dá Tinubu lóhùn àbí kán kí Tinubu ṣoore fún wọn tán kán wá fojú olóore gúngi ẹrù pa jọ yín ni àwa yín ṣẹ̀dá kí ṣọ̀dàlẹ̀ dà ẹni tí Ọlọ́run bá tẹ̀lé lára wa àwa máa ń tẹ̀lé tán ni olóyè Sunday Igboho góònà gbọ́ tán bá ti nífẹ̀ẹ́ yàn tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ máa mọ̀ èmi kí ní nǹkan kí mo ní lọ́wọ́ olóyè Sunday Igboho láìkì mi kò dẹ̀ sí nǹkan tí mo ṣe fún wọn náà tójú òrírí but máa yẹn decide láti like everybody ni kò ń ṣe pé bóyá nǹkan àìmọye gbogbo àwọn tó yẹ kán jẹ̀gbá tí nílé olóyè tán ti ṣe nǹkan tí ò darí welcome náà everybody olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ṣe ń wo wọn yẹn wọn nínú kan tán ń dì lọ títí torí pé wọ́n nínú tí wọ́n ní orí tí wọ́n ń rò kò jẹ́ kán nínú tí wọ́n ń dì mọ́yàn ẹni tó bá ti ń dinú jù onítọ̀ wọn ò ní láṣeyọrí láyé kò lè gà just try to be forgive ọlọ́run tí ò pa olóyè Sunday Igboho ń gbà yẹn kí ló dé tẹ́ ẹ̀ blame ọlọ́run ọ̀tọ̀ ní kí Tinubu tó yá ó yá ẹ jẹ́ ká accept pé Tinubu ló ní kán pa ọlọ́run ò sì wá pa ṣé tó bá yẹ pé Tinubu ló ní kán pa níṣẹ́ rò pé ṣẹ̀dá ilẹ̀ Yorùbá lè jẹ́ kí Tinubu débẹ̀ yẹn ni ẹ kàn jáde ẹ kàn sọ̀rọ̀ kọ́rọ̀ ẹ kàn mọ kankan bàbá Tinubu ẹ má bínú jàre bàbá wa níyàn rẹ̀ máa kódà 2027 èmi ń bẹ nínú àwọn tí ó dìbò wọ́n láìkì tọ̀ náà tí níyẹn ọkàn mi kò lè yé wọn tó bá yé wọn kò lè yé wọn kò lè tètè yé wọn ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ gan kò lè téèyàn bá tiẹ̀ lọ́pọlọ gan téèyàn bá tiẹ̀ lọ́pọlọ gbọ́ tó lùbàdàn sọ pé àwọn fẹ́ dá Ìbàdàn state sílẹ̀ mi ì fẹ́ sọ̀rọ̀ yẹn lọ fà tí n bá sọ̀rọ̀ yẹn lọ fà ẹ mọ̀ pé Ọlọ́run ọba gbọ́ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ẹ lọ fi ọkàn balẹ̀ inú òmìnira lẹ wà ẹ gbà bẹ́ẹ̀ ẹ sì nínú òmìnira kankan mọ́ ṣe lọ́rọ̀ Boko Haram ọ̀rọ̀ àwọn bandit yẹn ọgbọ́n ló gbà torí pé òṣèlú náà fi gbà á lọ́wọ́ wa òṣèlú náà là á fi gbà á padà ìwọ tó bá ń wà into dry sense ọ̀rọ̀ tí mo ń sọ yẹn ti máa yé ẹ òṣèlú náà fi gbà á lọ́wọ́ wa òṣèlú náà là á tún fi gbà á padà so ẹ jẹ́ ká lọ ṣòṣèlú yẹn náà ẹ̀wọ̀n tí ò bá wá yé bóyá lọ yé ìyá ẹ lọ́rùn mi wọ́n pa ẹ̀ bọ́ mo ti sọ yẹn ó ti yá àwọn ọlọ́gbọ́n kò jù bẹ́ẹ̀ lọ. mo ká ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ iná Ọlọ́run máa jó wọn dànù Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ̀ ń gbọ́ mi. ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣílò ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun ṣé ní Nàìjíríà ni ṣé lórí iṣẹ́ ni lórí ọmọ ni ohun gbogbo lórí ìgbéyàwó ni ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun ẹjẹ́ àjọ gbàdúrà ẹjẹ́ àjọ wá ojú Olúwa kò sí tọ́lọ́run ò lè ṣe àfi tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀ òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ Olúwa ló rán mi sí ọ wípé àkókò yín ti tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa kájọ mú àṣírí ogun eléyìí tó ń jà yín òun náà ni +234 7025475427 lẹ́ẹ̀kan sí +234
25475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ̀yin náà máa rí ìyanu tí